أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba ẹlẹ́dàá ọba tó fọ̀nà mọ́ wa, à ń tọrọ kó bá wa kẹ́ kó bá wa gẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kó sì bá wa fi ìkẹ́ náà kárí dúdú àwọn ẹni rere, kó dórí gbogbo ojú tí ń wò mí, etí tí ń gbọ́ mi, àtẹ̀mí náà nínú mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. À ń kíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jímọ̀ tá ń kí lé ní pẹ̀lú dùnnú àtayọ̀ yìí, Ọlọ́run má fi ṣòpin jímọ̀ tá kí láyé, jẹ́ á rí ọ̀pọ̀ rẹ̀ kí sí nínú iman, ká máa wá rázìkí àláàlí, àrísìkí àlàáfíà, ìfọ̀kànbalẹ̀, ká máa rí wọn fi kí ọ̀pọ̀lọpọ̀ jímọ̀, ọlá títóbi Ọlọ́run. Ní jímọ̀ tẹ̀ní, a máa mú ìrántí Ọlọ́run wá fúnra wa, yóò wúlò fẹ́mi àtẹ̀yin náà lérí ìkan nínú àwọn orúkọ Ọlọ́run, gbòógì nínú àwọn orúkọ rẹ̀ tí gbogbo wa ti mọ̀ tẹ́lẹ̀ ni. A máa ṣẹ̀mí, a máa ṣayé bígbà pa àmọ́ Ar-Razzaq, orúkọ Ọlọ́run tí ń jẹ́ Ar-Razzaq. Ṣé nípasẹ̀ àwọn orúkọ Ọlọ́run náà la fi mọ̀? A sì gbọ́dọ̀ mọ̀ Ọlọ́run ká tó fayé lẹ̀, a gbọ́dọ̀ dá a mọ̀, a gbọ́dọ̀ wá aláwárí nípasẹ̀ àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ àtàwọn ìṣesí Ọlọ́run náà la fi dáta níjọ́lọ̀ mọ̀. Razzaq la mú wálé ní ọba tí ṣe jẹ, ọba tí ṣe mu, ọba tí ṣe nínà àti lílò, tí bá wa gbọ́ bùkátà, aṣọ tá ń wọ̀ Razzaq ló ṣe é. Òun lọba tí pèsè fún wa. Rí wọ́ọ̀dù arizikì tí Yorùbá máa ń lo arizikì, ọ̀dọ̀ Lárúbáwá láti yá àrísìkù ní jẹ́ bẹ́ẹ̀, ọba tí ṣe rísìkù, ọba tí ṣe jẹ mu. Nínú ètò ẹ̀ lọ́wà, nínú àlàbọ̀rùn rẹ̀ lọ́wà, tó sọ di dandan fún rẹ̀ tí ò gbọdọ̀ má ṣe é. Òun ló ṣe é létò ń pò wọn ò gbọdọ̀ má ṣe é. Ẹnìkan kọ́ ló láàbọ̀ Ọlọ́run. Bàbá tó bí wo àti ìyá tó bí ọ, tí tán bá bí mọ́ ẹlẹ̀ tí wọ́n wá ń tọ́mọ jẹ, sára yóò ní pé wọ́n lọ́dájú abiyamọ, sára yóò sọ pé abiyamọ gidi ni wọ́n. Àwọn kọ́ wọ́n ṣẹ̀dá ọmọ yẹn o, wọ́n kàn sí atọ́kùn rẹ̀ wálé ayé lásán. Ẹ wá wo ọba tó ṣẹ̀dá ọmọ ní gẹ́gẹ́gẹ́gẹ́, kọ́ wá dá sílé ayé kọ́ pàtì ń pé kọ́ mọ́ lọ fáìndì ìwé rẹ̀ tó bá délé ayé, ṣé kò ní mọ́ ẹjọ́ dájú ọba báwọn? Torí pé ìkẹ́ Ọlọ́run ọba ju ti bàbá tó bí ọ lọ, àánú Ọlọ́run ọba ju ti ìyá tó bí ọ lọ. Ọba yìí gan tiẹ̀ ló ṣẹ̀dá ń tán pè láàánú. Àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó ṣe wá láàánú rẹ̀ tọ́lọ́run. So ó ní Ọlọ́run ti gbọdọ̀ nípalẹ̀mọ́ kí ló jẹ kó tó délé ayé, ó ti gbọdọ̀ nípalẹ̀mọ́ kí ló mọ̀ ọmọ kó tó délé ayé. Ìyẹn ní ń jẹ́ ọjọ́ba aláàánú, ló fi jẹ́ sí pé orúkọ Ọlọ́run tí ń jẹ́ Razzaq ń tọ orúkọ Ọlọ́run ọba tí ń jẹ́ Rahmanu lẹ́yìn, abẹ́ rẹ̀ ló wà. Àwọn orúkọ yẹn náà ń ṣerú síra wọn. Rahmanu ọba oníkẹ́, Razzaq ti wà lábẹ́ ọba tí ń ṣe jẹ mu. Kódà yóò ṣe fẹ́ni tí ò kẹrùn, yóò ṣe fẹ́ni tí ọmọ Ọlọ́run, ẹni tí ń gbọ́ Ọlọ́run ṣépè lójoojúmọ́, Ọlọ́run tó fún un ní tí ó jẹ́ pé kò gbọ́dọ̀ kú nísìn. Mo fẹ́ kẹ́mi ẹ̀gùn. Allahu akbar. Ó ní wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha wa ya'lamu mustaqarraha wa mustawda'aha kullun fi kitabin mubin. Ó ló dọ̀ràn yẹn fún mi. Gbogbo tí mi lókè mi lọlẹ̀ tó wà lérí ilẹ̀ yìí kì í ṣe tí wọ́n jẹ fún wọn. Ọ̀ràn yìí mi Ọlọ́run ọba ni. Níbo mi nú Al-Qur'an, Ọlọ́run tó ní wa ka'ayyin min dabbatin la tahmilu rizqaha Allahu yarzuquha wa iyyakum wa huwa as-sami'ul 'alim. Ọ̀rá ìmọ̀ye ẹ̀yin náà kíyèsí nínú àwọn dábà, la tahmilu rizqaha, kò lè dá ní tí ó jẹ gbé, tẹ̀ní gan kò lè gbé ká tó pé tọ̀la. Ẹ̀fọn yànmùyánmú tó lè gbé odindi àgbàdo ni, tó lè gbé oúnjẹ tẹ̀ní ká tó wá pé tọ̀la. Níbo ló fẹ́ tọ́jú ẹ̀ sí kalẹ̀ pé mo fẹ́ tọ́jú oúnjẹ ọdún kan, ságbára ewúrẹ́ ká pé mo fẹ́ lọ tọ́jú oúnjẹ ọdún kan síbì kan. Tó ń jẹ owó tó fi jẹun next week ọba ti sí lọ́wọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, ló ti mọ pánìkì kalẹ̀ pé owó ti fẹ́ tán. Àfi bí ìgbà pé kò sọ́lọ̀ ní next week tí ó ṣe ń tọ́jẹ. Àwọn dábà kíyèsí wọn lè gbé tọ̀la kalẹ̀, tẹ́ní gan agbára wọn ò gbé. Allahu yarzuquha, bí ò ṣe lè dá gbé yẹn náà mọ̀ ń wá tí ó jẹ wá bá. Ọlọ́run tó slow ìrìn ọ̀gà tí ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ní mú tí ń wá jẹ bá níbi tó wà ní. Ọ̀pọ̀lọ́ tí ń sáré tí ń jẹ rẹ̀ mọ́lẹ̀, kò jẹun kó yóò ju ọ̀gá lọ, ẹ̀mí rí ogun ju tọ̀gá lọ. Kódà ọ̀gá ń raṣọwọ̀ ju ọ̀pọ̀lọ́ lọ, aṣọ yìí mọ́pọ̀lọ́ láàánú, ọ̀gá ń pààrọ̀ àwọ̀ ju ọ̀pọ̀lọ́ tí ń sáré lọ.
ìjàpá tí ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀mí rẹ̀ gùn ju tọpọlọ tí ń jẹrẹ mọ́lẹ̀ lọ. Gbogbo tí ìjàpọ̀ wà jẹ yọ wà bá níbi ìrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nì. Ọ̀pọ̀lọ́ tí ń sáré kò yójú ọ̀gá lọ, kò yójú ìjàpá lọ. Ẹ̀rí pọ́lọ̀ ń tóbi pọ̀. Ó ní Allahu yarzuquha, màá mú ń tọ́ jẹ wá bá ọ. Èyí ṣe tọ́mọ ènìyàn fẹ́ gbọ́n ju rẹ̀ lọ. Ní tá àgbọ́yé ń pa àrísìkí tẹ́lómi fi ń rò pé Ọlọ́run ò jẹ́ Rọ̀záàkù mọ́. Ó ní pé aṣọ tí àrísìkí ń gbé wọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kì í mọ̀ ṣòwò káàṣì nìkan ní àrísìkí. Àwọn ọmọ tó délé ayé yóò ti máa àrísìkí tiẹ̀ wá. Èrò ẹlòmíì ni pé yóò wá kó káàṣì owó wa kọ́rẹ́ǹsì wo ni ó mú dání. Ọ̀jọ̀gbọ́n olórin kan ní laysa shartan an yakuna rizqu mala qad yakunu rizqu khulqan aw jamala. Laysa shartan, kì í ṣe dandan. Tá máa ń sọ̀rọ̀ àrísìkí tọ́lọ̀ fi ń jẹ́ Razzaq. Má rò pé dodo ìgbà ni ọmọ jówó. Qad yakunu rizqu khulqan aw jamala. Àrísìkí lè gbáṣọ mi wọ̀, owó náà ló dé òun. Àmọ́ aṣọ tó gbé wọ̀ ní khulqan, ìwà ni. Nítorí àrísìkí owó tí ó padà níláyé la fi fún un níwà, ìwà tí ó jẹ́ òde bẹ́ẹ̀. Yọ wà lóòótọ́ láti kékeré. Òótọ́ yẹn náà ni ó padà gbé débi tí ó ti rówó. Ṣé rí tó bá ní kó wọ́n fara wí àwọn òpùrọ́, ebi ọ̀pá kìsà sí la. Ní pé irọ́ lẹ́gbẹ́ òun ń pa tí wọ́n fi rówó. Látijọ́ tí ń purọ́ nídìí iṣẹ́ yẹn náà, ẹ rí pé kò rí nǹkan kan kó jọ. Nítorí pé díjọ́ tó bá tó sòótọ́ kó tó rọ́là. Níbi tí ń wa tẹ́kisí tẹ́ nìkan ti gbàgbé owó sínú ọkọ̀ rẹ̀, òun tó dá owó nì padà níbẹ̀ wọn ó ti ní àwọn olóòótọ́ sì kù láyé báyìí. Ọ̀dà wa gba ọkọ̀ yìí. Ọ̀dà gba nọ́mbà mi mo fẹ́ bọ́ wáṣẹ́. Bẹ́ẹ̀ ni ó ti rọ opportunity nídìí òótọ́. Tó bá ní kóun mọ̀ ṣàfarawé pé olóòótọ́ kì í lẹ́nì. Àbí kẹ́ dabarú ẹ̀ kó lè máa rí tiẹ̀ ṣe. Látijọ́ tí ń dabarú rẹ̀ òun náà kò ní kọ́lé, kò ní tó ẹgbẹ́. Ìwà níbi ìwà látọ́jú jíjẹ múmu rẹ̀ sí. Tó bá gbọ́n ni yóò rẹ̀ ní sin ní bẹ̀rẹ̀ pàkọ́ pé múra sí wà. A ó jà máa là. Ẹlòmíì ń bẹ tó yẹ sí pé àrísìkí rẹ̀ ibi tá a tọ́jú ẹ̀ sí níbi ẹwà ni. Ẹ̀dọ́ tán ń pè ní fàwọ̀rajà. Nítorí ipò dùn rí làwọn kan máa wá bá pé ẹjọ́ afẹ́fẹ́ yín ṣèpolówó ọjà. Ọjà tá a fẹ́ tà yẹ kàn bá wa ya fọ́tò kákan lò ó lásán. Tálíkà ló bí. Kódà kò rówó tọ́jú àwọ̀ ni. A máa fún lẹ́wà ẹwà ni ó mọ̀ mú wà. Àwọn obìnrin táwọn lọ́balọ́ba àwọn èèyàn lọ́ mọ̀ dùn kémi mọ́ fẹ́ kọ̀rẹ́ ni bíi àwọn tó bí òun ní nǹkan kan. Ẹwà sì ló kún ara ẹ̀ bí báyìí. Yọ́ wà tara ẹwà ni yọ́ wà dolówó yọ́ dọ́lọ́là. Àṣé kìí ṣe ń tán pè lárísìkí gbogbo ìgbà ní kọ́mọ ẹjọ́. Ó lè bábò mí jáde. Ó ní qad yakunu rizqu aqila rajihan zadahu al-hilmu kamalan aw jalala. Qad yakunu rizqu aqila rajihan. Àrísìkí lè bá ọ̀nà ilà aká ìwá. Pé ó gbọ́n erí rẹ̀ pé pọ̀. Níbi erí pípé tó nìní ni wọ́n ti máa fi ṣe wá, wọ́n máa fọlá wá. Kí òun ló fún wa láìdíà yìí. Òun ló fún wa ní làákà yìí. Ó wà innovative. Ìlàákà yẹn ni ọmọ mú wá fún. Zadahul hilmu kamalan aw jalala. Zadahul hilmu kamalan aw jalala. Tó bá ti wá ní làákà ìbẹ́, tọ́lọ́n bá tiẹ̀ wá fún lọ́mọlúàbí térí rẹ̀ pé tààrẹ̀ balẹ̀. Yóò wá rí làákà yẹn fi jẹun. Yóò rí làákà yẹn fi ṣayé. Qad yakunu rizqu zawjan salihan. Qad yakunu rizqu zawjan salihan. Aw qarabatin kiraman aw iyala. Qad yakunu rizqu ilman nafi'an. Qad yakunu rizqu ilman nafi'an. Qad yakunu rizqu amaran tiwala. Qad yakunu rizqu zawjan salihan. Àtọ́jú àzìkí ẹlòmíì sára ìyàwó. Ìyàwó gidi ni ó fẹ́. Látara ìyàwó ni ó ti máa wá rówó. Látara ìyàwó ni ó ti wá rí owó. Bó kàwé kò ní rówó ńbẹ̀. Bó kọ́ṣẹ́ kò ní rówó ńbẹ̀. Látara yàrá ìyàwó rẹ̀ látọ́jú ọlá rẹ̀ sí. Ẹ̀ẹ̀kan wulẹ̀ máa bú ni wípé ìyàwó rẹ̀ ní aṣọ sí lọ́rùn, ẹ ti di gbẹ̀wù dání, ìyàwó rẹ̀ ló kọ́lé fún, ìyàwó rẹ̀ níbi tí ó ti rí ti ẹnu. Tí wọn náà bá ní gọrẹ̀ sí mọ́jì wọn lé ọkùnrin di ẹrù rẹ̀ o.
ká sọ fún kó ti dìgbẹ̀wù dání àwọn ọ̀rẹ́ rẹ̀ tán ló dìgbẹ̀wù dání o mọ́tò wọn gùn ìyàwó tiẹ̀ ń pààrọ̀ mọ́tò tiẹ̀ lọ́dún méjì kí ni irú mọ́tò táwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ní okúrò ń bẹ̀ irú mọ́tò wọn gùn irú aṣọ wo wọ́n wọ̀ sótó tiẹ̀ mọ́jì wọn lé ọkùnrin di ọ̀la mọ́ mánéjì màdámù rẹ̀ jẹ́jẹ́ mọ́ pé màdámù nínú ilé mọ́ bá dáná tán bá ní wọ́n lọ ń bá dáná ní cooking is your hobby torá rìsíkì rẹ̀ nu ibi tọ́lọ̀ ń fi jíjẹ mímu tiẹ̀ sínú a máa fi tìyàwó náà sọ́dọ̀ ọkọ ọ̀kọ́dì ẹkún nù rìsíkù zawjan salihan ọkọ gidi ní ọ̀fẹ́ níbẹ̀ ni ó ti gun mọ́tò níbẹ̀ ni ó ti kọ́lé ọkọ rẹ̀ ó kọ́lé fún tọ́ba yóò tún ní ọwá lọ Mọ́kà yọ́ máa wá rí tajé ṣe yọ́ máa ráyé ṣe ní rọrùn ọkọ gidi lọ́fẹ́ ó ti gbàgbé sàtífíkètì tó fi kàwé gan nígbà tó gbádùn lé ọkọ kọ̀ rántí ibi tóun ju sàtífíkètì sí dépò pé yọ́ máa wáṣẹ́ kan káàkiri ọkọ rẹ̀ náà níṣẹ́ rẹ̀ owó táwọn tí ń ṣiṣẹ́ ọgbà lóṣù òun ń gbà nílé ọkọ ní àtọkọ ń san mílíọ̀nù fún lóṣù wọ́n tún wá sanwó oúnjẹ fún lọ́tọ̀ wọ́n tún wá dá lókòwò lọ́tọ̀ ń gbádùn bí ìranú ṣúgà nílé ọkọ kọ́dí ẹkùn núrè kò zawjan salihan aw qarabatin kiraman ní àwọn ìyàlá aw qarabatin nígbà míì àzìkí ẹlòmíì atọ́jú ẹ̀ sínú ẹbí rere ní òní látara àwọn ẹbí rere ni ó ti máa wá rí tajé ṣe ẹ̀gbọ́n rẹ̀ ló ràn lọ́wọ́ àbúrò rẹ̀ ló kọ́lé fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ ló ra mọ́tò fún àbúrò ìyá rẹ̀ ló bá wáṣẹ́ látara àwọn alájọṣe àtàwọn ẹbí kọ̀rọ̀bát níbẹ̀ ni ó ti máa rí nǹkan ṣe àṣé ẹbí rẹ̀ lázìkí rẹ̀ tó bá farawé tí wọn náà wá ń wá ẹbí tó lówó lọ́wọ́ káàkiri ẹ̀gbọ́n rẹ̀ lè mọ́ láàánú rẹ̀ kó sì lówó lọ́wọ́ àbúrò rẹ̀ lè mọ́ rí tiẹ̀ kó tiẹ̀ mọ́wọ́dọ̀ rẹ̀ rárá ọmọ wa gbé iṣẹ́ pé mọ́ gbé iṣẹ́ pé àtọ́jú àzìkí rẹ̀ síbẹ̀ ni mọ́ wò tẹnìkan tọ́lọ̀ ní kí àbúrò rẹ̀ mọ́ kẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ń tọ́jú rẹ̀ lágbájá nù gbogbo àwọn àbúrò rẹ̀ ló ra mọ́tò fún gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló kọ́lé fún tó bá fi yẹn ṣe ó gbà àbúrò tiẹ̀ ṣe pé ó gbẹ̀gbọ́n rẹ̀ tiẹ̀ ṣe pé Ọlọ́run ò sì tọ́jú àzìkí rẹ̀ síbẹ̀ ni ó ṣeé ṣe kó ẹ́ pé ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ló tọ́jú tiẹ̀ sí ó ṣeé ṣe kó tọ́jú tiẹ̀ síbòmíì aw qarabatin kiraman aw yala aw qarabatin kiraman aw yala àtọ́jú àzìkí ẹlòmíì sọ́dọ̀ ọmọ ó di táwọn ọmọ rẹ̀ bá dàgbà nǹkan bímọ lémọ ni gbogbo bẹ̀rẹ̀ ayé rẹ̀ òṣì ló fi lò gbogbo àárín ọ̀tàwọ̀ náà ni ṣe rí nígbẹ̀yìn táwọn ọmọ yẹn bá dàgbà àwọn ọmọ tára ayé fi ń bú lọ́wọ́ bẹ̀rẹ̀ ń pé inú òṣì lẹ́ tún bímọ lémọ báyìí ìkan ògbé kan bí owú jango ọmọ wẹ́rẹ́ òṣì bẹ̀rẹ̀ ṣẹ́rá àwọn tán ń pè lóṣì bẹ̀rẹ̀ fún un lọ́jọ́ iwájú bóyá àwọn ọmọ yẹn ìkànnì wọn ní ọ̀padà kọ́lé fún níjọ́ tẹ́gbẹ́ rẹ̀ níjọ́ tí ò lè dálé kọ́ mọ́ tó ti dàgbà yóò máa wọ pé àṣé mo lè nílé lérí láyé àṣé mi náà lè padà gun kọ̀ àwọn ọmọ rẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ la tọ́jú àzìkí sí ara wọn la tọ́jú jíjẹ mímu rẹ̀ sí bí n ṣe ń bímọ yẹn ní bí owó sí tí ọmọ bẹ́ẹ̀ ló bí n ṣe ń níyàwó ní owó sí tí ọmọ aw qarabatin kiraman aw ayala ó wá ní qad yakunu rizqu ilman nafi'an qad yakunu rizqu a'maran tiwala qad yakunu rizqu ilman nafi'an ó lè jẹ́ ìmọ̀ lázìkí ẹlòmíì níbi ìmọ̀ látọ́jú jíjẹ mímu rẹ̀ sí tó bá ṣá ti kọ̀wé ní gbogbo aráyé fẹ́ kà yóò pawó lọ nígbà tó bá ti publish ẹ̀ àwọn kan tiẹ̀ túra copyright lọ́wọ́ ẹ̀ tó bá tún wá bẹ̀ pé dákun irú story tó kọ́ ń jóni òtúnṣe òtún lè bá wa kọ̀ míì yóò máa wá tara ìlàákàì àtìmọ̀ lówó lọ́wọ́ yóò máa rí tajé ṣe látara mímọ̀ wọ́n ní ẹ jẹ́ kí professor ní ó dé òun náà àwọ́ọ̀dù research yìí fún wọ́n gbé research grant kalẹ̀ pé ẹ bá wa ṣe research yìí ẹni bá lè bá wa ṣe pé mílíọ̀nù báyìí la fẹ́ gbé fún àbí kó jẹ́ sí pé a ó kọ́dí ẹkùn nù rẹ̀ zèkó àmàrà ń tẹ wàhálà ẹ̀mí gígùn lázìkí ẹlòmíì tẹ́mi rẹ̀ bá gùn yọ pa ní tí ò ní bẹ̀rẹ̀ yọ padà ní lọ́wọ́ gbẹ̀yìn ayé rẹ̀ kì í dázìkí mọ́ disguise nígbà tó bá dé ọ̀nà méjì lázìkí lọ́lọ́n pín sí àwọn onímọ̀ ní rizqun talibun wà rizqun matlubun ó kọ́ ọlọ́run tí ń jẹ́ Razzaq là ń ṣàlàyé fúnra wa o rizqun talibun azìkí kan bẹ yóò mọ̀ wá ọ káàkiri kò dẹ̀ ní ṣìnà bọ́ sápamọ́ fún yọ wá bí ikú ni bí ikú tí mọ́ léyàn délé wẹ̀ bí ṣe mọ́ léyàn wọ kíchìn kò síbi tí ikú tí kì í pàdé wa
bá sá kódà bó tilẹ̀kùn ikú ó wọlé azìkí yẹn náà máa ń wọlé tí yẹn bá tilẹ̀kùn ó rí nǹkan jẹ ní ṣá tí wọn náà kì í wò ní nígbà míì tó jí sáyé tó ní palẹ̀ mọ́ kò sówó kankan lọ́wọ́ rẹ̀ owó kankan ọ̀bọ jí àbó tiẹ̀ wá lọ́wọ́ rẹ̀ gan ọlọ́run ò ní ná náírà nínú owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ a fẹ́ bọ̀ throughout ní ní neighbor yín kan bá gbóúnjẹ kan wá kí lẹ̀ ń ṣe àwọn rí promotion kan làwọn ń celebrate ẹ̀ kíní kan àwọn bímọ kan ni àwọn ń ṣe freedom ó jẹun ọ̀fẹ́ láàárọ̀ ọjọ́ náà ìjáde tó fẹ́ jáde tó ń wò pé tó èló ní wàá fi wọ mọ́tò báyìí lọ́rẹ́ kan bá tún páàkì síwájú rẹ̀ pé wọnú mọ́tò ń bò lọ́ ń lọ jẹ́ndí ọdẹ bẹ́ẹ̀ ó tún ní náwó ọkọ̀ tó fi débi ọ̀nlọ́ ń bí ọ̀nlọ́ òun náà bá débẹ̀ oúnjẹ wọn ó tún fi pàdé rẹ̀ ó jẹun súlẹ̀ ìjọ náà kódò lè wà nú àwẹ̀ ńjọ́ míì àwẹ̀ Ramadan ọlọ́run tó ní àní mo fẹ́ bọ́ ẹ azìkíyàn wà ọ wá yóò tún já ọ láwẹ̀ ọ gbàgbé ń pọ̀ ń gbàwẹ̀ ọkàn máa jẹun lọ azìkí rẹ̀ ni ọ gbọ́dọ̀ kàn ọ́ lẹ́nu kó tó lọ bọ́lọ̀ òun ni rizqun talibun azìkí tí máa wà nírí láwárí provision tá a ní bẹ̀ jura wọn lọ ọ̀pọ̀lọpọ̀ azìkí tẹ́lómi olólọ bọ́lọ̀ nínú rizqun talibu lọ́wà nídìí iṣẹ́ tí ń ṣe kò ní rówó tó nǹkan bẹ́ẹ̀ òun náà mọ̀ ẹ́ pọ̀pọ̀lọpọ̀ tóun kójọ láyé gbogbo ní ẹ̀bùn base ni ẹ̀bùn base ni wọ́n bùn òun ní mọ́tò ni wọ́n bùn òun níyàwó ni wọ́n bùn òun nílé tí ń gbé ni gbogbo aṣọ tọ́wọ̀ gan wọ́n bùn òun ní ẹ̀bùn base ní láìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ azìkí rẹ̀ rizqun talibu ni wọ́n mọ̀ fún un ni èyí tí bá lóun fi ń ṣiṣẹ́ òun náà tiẹ̀ wá ń gbìyànjú gẹ́gẹ́ bí ẹgbẹ́ pé ká má jòkó sílé ó lè mọ́ rówó kójọ ń bẹ́ẹ̀ kóhùn gan mọ̀ pé ibi iṣẹ́ tí ń lọ yìí ìyín kàn ń lọ kí n má jòkó lé lásán ni owó tán fún mi ń bẹ ò tó wọkọ̀ bó ló ṣe wá mánéjì ẹ̀gbọ́n mi kan ni mo fi ń gbéra àbúrò mi kan ni ìyàwó lọ́lọ́run fi ṣàánú mi ọkọ mi lọ́lọ́run fi ṣàánú mi rizqun talibu òun láàzìkí ti ń yẹ wà rizqun matlubun àzìkí kejìlá àzìkí tá a wà ọ́ làágùn ní ọkànlẹ̀kùn rẹ̀ kan tó ṣí fún ọ òun làá mọ́ kàwé ká lè ní òun làá mọ́ kọ́ṣẹ́ ká lè ní làámọ̀ ṣòwò ká lè ní rizqun matlubun àmọ́ kanlẹ̀kùn ẹni níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ azìkí ẹlòmíín wà tó bá jókòó bára kò ní rẹni fún bàbá rẹ̀ gan lè láhùn sí ìyá rẹ̀ gan lè mọ́ wọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn tó rò pé wọ́n ṣàánú òun lè mọ́ ní failed promise torí azìkí rẹ̀ matlubu ní àfi kó ṣiṣẹ́ òun náà wàá padà kíyèsí pé tóun bá ti ṣiṣẹ́ díẹ̀ báyìí òun mọ́ rówó púpọ̀ ni torọ́pọ̀lọpọ̀ azìkí rẹ̀ nínú matlubu la fi sí àfi kó ọ̀nà méjì tán mọ́ pín azìkí wa sínú rizqun talibun azìkí tí ọmọ wá àti rizqun matlubun azìkí tá a wà ká tó rí àátó gbùrọ̀ lọ́fà ká tó jẹ méjì tá azìkí wa pín sínú tá láàfin gbọdọ̀ ẹni bá nígbàgbọ́ nù kanú azìkí tí ò nígbàgbọ́ nù èkejì ọ̀sẹ̀ lọ nǹkan wa nígbàgbọ́ pé eré ìjòkó ló gbọdọ̀ wà tá gbogbo azìkí ó ti mọ bá ọtọ́ bá farawé ẹnìkan ó rí tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ìwọ lè ṣe é kó yíwọ́ kébi mọ́ wá ká omi ìjòkó àfi kó dìde lẹ́kọ̀ọ́ lọ ṣiṣẹ́ mọ́jà àfa ọ̀ràn nǹkan àwọn ẹni ọlọ́run eré ìjòkó náà wọ́n máa wà tí gbogbo nǹkan tí máa wá bá wọn ìmbẹ tí máa wá bá yẹn lérí ìjòkó ìmbẹ tó lọ bá níbi tó jòkó sí. bẹ́ẹ̀ sì ni ẹni tó bá nígbàgbọ́ nu azìkí pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ ní ká tó lọ iṣẹ́ ní sọ ní dẹni gíga bọ́ọ̀ bá níṣẹ́ lọ gbogbo tí wọ́n fi kọ́ wa kéékèèké o yóò sọ dẹni tí ọgbẹ lọ́wọ́n ọba gbọ́ ò ní gbókọ lọ́wọ́n ọba tí ń jẹ́ Razzaq gbọmọ Ọlọ́run ní í ṣe jíjẹ mímu fún ni ìgbà orúkọ Ọlọ́run ọba tí ń jẹ́ Razzaq gbọ́ òun ní ó fa ká lè gbọ́kàn lọ́lọ́run ìgbọ́kànlé Ọlọ́run ọba kì í ṣe gbáralé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì míyàn bá gbọ́kàn lọ́lọ́run yẹn ni pé ó ṣe iṣẹ́ ó fara ṣiṣẹ́ kó o lè jẹ kó o lè mu ó fara ṣiṣẹ́ sábàbí ó wá gbé ọkàn rẹ sọ́dọ̀ Ọlọ́run ọba ọgbọ́kàn lọ́lọ́run ẹni gbára lọ́lọ́run lẹ́ni tí ó ìníṣe tó yẹ kí n ṣe ló kọ wípé Ọlọ́run ọba yóò ṣe ń tí ń jẹ fún mi ọgbára lọ́lọ́run ní tí Islam fẹ́ ni pé ká gbé ọkàn lọ́lọ́run ara ń tiẹ̀ lọ́ fi ṣiṣẹ́ ṣe sábàbí ṣe ń tó jẹ wá ń tó jẹ lọ́nà àláàlí wá ń tó mu lọ́nà àláàlí kò túmọ̀ ń pọ́ lọ́wọ́n ọ̀jẹ́ Razzaq yọ wà sílẹ̀kùn ẹ̀ fún ọ ìbẹ̀ǹbẹ̀ yọ mú wá sí ìjòkó wa bá ọ ìtumọ̀ orúkọ Ọlọ́run tí ń jẹ́ Razzaq nù ẹni bá nígbàgbọ́ nù Razzaq lódodo kò ní láhùn kí ló fẹ́ mọ́ láhùn mọ́ tọ́jú owó sí torí ń táhùn rò náà ní pé yọ tán tó bá yìí sí tán òun ò ní rí jẹ mọ́ òun ò ní rí mú mọ́ kọ̀mọ́ pé ọba tí ń jẹ́ Razzaq òun ní mọ́ fúnni jẹ òun ní mọ́ fúnni mu àwa kọ́ la tọ́jú owó fa mọ́ tẹnumọ́ pé owó ò ṣe é dè mọ́lẹ̀ kí ẹ fẹ́ dowó mọ́lẹ̀ ẹ jẹ́ dewó mọ́lẹ̀ owó ò ṣe é dè mọ́lẹ̀ ń ṣe fàájì lọ́dọ̀ rẹ lọ́wọ́ ni
tọ́lọ́run bá ti lásìkò rẹ̀ tó atẹ́gùn rẹ̀ ọmọ fẹ́ lọ kò sí ń tẹ́lẹ̀ fífà padà kò sí ń tẹ́lẹ̀ fi dé mọ́lẹ̀ tó bá ṣe tán àti máa lọ tó bá ti lo píríọ̀dù rẹ̀ tán lọ́dọ̀ rẹ̀ ìfàǹtà yóò máa fẹ́ lọ bí atẹ́gùn ni ń bọ̀ ó ṣàwàdà lọ lóńdódó èyí tó ń sọ pé òun dé mọ́lẹ̀ o. ahun kò nígbàgbọ́ nu Razak lójú ọlá ahun ẹni tí ń pẹ́ gan ọmọlàkejì kò nígbàgbọ́ nu orúkọ Ọlọ́run tí ń jẹ́ Razak torí kò mọ̀ ipò Ọlọ́run ló ṣe é fún ó ṣe bí tóun bá pẹ́ gan ẹ̀gàn yẹn ni ẹni yẹn fúnra ẹ̀ lọ́dọ́gbọ́n tó fi ní tóun bá wá pẹ́ gan òun náà máa wá rí tòun ṣe ẹ̀gàn kọ́ wọ́n fi ní Ọlọ́run ọba ló pín fún òun kọ́ ló ní pírọ́blẹ́mù Ọlọ́run náà kọjú sí kí ọba tó pín fóun kó pín fún wọn náà àǹbẹ̀lọ́hùn tó ń jẹ́ Razak kọ́mọ́ṣà fi orúkọ rẹ̀ dáadáa ní kó fi bá wa lò àtàwọn aya wa àtàwọn ọmọ wa kọ́mọ̀jẹ́ àtàwọn náà kọ́mọ̀jẹ́ àdàmú kọ́mọ̀jẹ́ àfìtínà kọ́mọ̀ fi ìsìláàmù yìí bú wa kó jẹ́ àgbádùn ẹ̀ ní ṣíṣe àrísìkí ọ̀nà rọrùn kó jẹ́ àrí fi ṣe láyé ń bí kó jẹ́ àgbádùn ìsìláàmù wa tó bá dijú àkìyàmà gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹ jẹ́ àṣìṣe ẹjọ́ jímọ̀ ká ṣe sàlátù púpọ̀ fanabi sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ àrọ́pọ̀ jímọ̀ ṣe láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.